Hello. Ẹ̀yin èèyàn mi. A kú dédé àsìkò yìí. Ẹ kú bí ojú ọjọ́ ṣe rí. Ẹ kú gbẹ́ngbẹ́lẹ́kẹ́, ẹ kú gbẹ̀ngbẹ̀lẹ̀kẹ́. Ẹ kú gbádùn, ẹ kú iṣẹ́ ìní. Bẹ́ẹ̀ ni o. Ọlọ́run ló yọ gbogbo wa léèní o. A ní ká máa ká hallelujah o. Tí ó bá jẹ́ pé àwọn olólùfẹ́ Naomi, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé búburú ò ṣẹlẹ̀ sí gbogbo wa. Kò dẹ̀ ní ṣẹlẹ̀ àní rí láburú. Wọ́n ló lọ sí Ọ̀jájá mall yẹn, Queen Naomi o. Pé àṣà àwọn jàndùkú yẹn wọ́n ń tẹ̀lé lẹ́yìn. Wọ́n ní bó ṣe rí pé ó ti ń bọ́lẹ̀ báyìí, bó ṣe bọ́lẹ̀ jáde. Wọ́n ní bó ṣe fẹ́ jáde báyìí. Wọ́n ní bí àwọn jàndùkú yẹn kàn ṣe lọ double cross ẹ̀ ni. Gbogbo nǹkan tó rà ní Ọ̀jájá mall àti ìwọ̀nba owó tó wà nínú àpò ẹ̀, àwọn dọ́làsì, wọ́n ní Ọlọ́run ló wá yọ. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní tí a bá jẹ̀kọ, à ń dáríji ewé ni. Bẹ́ẹ̀ ni. Bó ṣe rí ọmọ yẹn, ọwọ́ Ọlọ́run wọ́n fi wọ̀. Tí ó bá jẹ́ kì í ṣe èyí tí à ń sọ yìí o, là bá máa sọ o. Ẹ rí pé Ọlọ́run wa ìyanu ni. Wọ́n ní bó ṣe double cross, wọ́n kàn ní kó dojú bolẹ̀. Ẹni tó wà nínú oyún, tán ní kó dojú bolẹ̀. Ẹ̀yin mọ irú situation yẹn. Ṣé ẹ mọ̀ pé Naomi ti suffer gan-an? Ó ti suffer fún kábíyèsí. Tí ó bá jẹ́ pé Ọlọ́run ti dá ọmọ yẹn, Ọlọ́run wà lẹ́yìn ẹ̀. Ẹni tí Ọlọ́run tó yàn fún kábíyèsí, tọ́lọ́run tó ti dì mú, kò sí pillar ni o. Naomi is a pillar fún kábíyèsí o. Ó lágbára. Wọ́n náà ní kó dojú bolẹ̀, bó ṣe dojú bolẹ̀. Thank God. Wọn ò ná, wọn ò fọwọ́ kàn, wọn ò ṣe gbá, wọn ò ṣàwo, wọn ò ṣe nǹkan kan fún un. Wọ́n kàn gba gbogbo owó ẹ̀, gbogbo nǹkan tó rà ní Ọ̀jájá mall. Wọ́n ní kó dojú bolẹ̀. Bó ṣe yìnbọn sókè nìyẹn o. Tán kó sí mọ́tò wọn. Wọ́n náà double cross ẹ̀ ni wọ́n ti rí pé ó ti jáde, ó ti wọ mọ́ bó ṣe ń lọ. Wọ́n náà double cross ẹ̀. Ẹ rí pé Ọlọ́run wa, àwa máa rí di ni. Ọlọ́run wa tó ń protect Naomi. Ẹ gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ wọ́n sọ. Àwọn èèyàn ti bínú gan. Wọ́n ń bínú sí Ọọ̀nì. Pé báwo ni wọn ò ṣe wá security kó máa tẹ̀lé Naomi bó ṣe ń lọ níwájú kó máa lọ lẹ́yìn. Àfi kó jẹ́ pé orí bẹ́ẹ̀dì nìkan ni security ò lè secure ẹ̀. Security Ọlọ́run ló dẹ̀ matter tó bá bọ́ sórí bẹ́ẹ̀dì tó ń sùn nínú ilé ẹ̀. Wọ́n sọ wípé kí ló dé tí kábíyèsí ò yan security fún un? Ṣé kò sí? Nǹkan tá a mọ̀, a gbọdọ̀ máa sọ. Bóyá security wà o, bí ó sì security Ọlọ́run ló yé. But èmi kàn mọ̀ pé tó bá pé security tó yanrantí wà, bó ṣe ń lọ sí Ọ̀jájá mall yẹn, anywhere tó bá ti ń lọ, ni security máa tẹ̀lé. Anywhere tó bá ń lọ, security máa tẹ̀lé. Mo rò pé gbogbo eléyìí, gbogbo rubbish, nonsense, Naomi lénìí, Naomi lọ́la, hand rubber lénìí, àwọn kìíní. Mo mọ̀ pé security Ọlọ́run lójú o. Ṣùgbọ́n irú embarrassment tán kàn máa ń di káàkiri, tó ń wa káàkiri, tó ń wá bó ṣe fẹ́ máa pa lára káàkiri. Tí wọ́n bá rí security pẹ̀lú ẹ̀, at least ìyẹn gan bá wọn lẹ́rù. Mélòó náà ti lọ double cross Queen Naomi. Nítorí àwọn oníṣẹ́ ibi, àwọn oníṣẹ́ ìṣẹ́ wọn yẹn tó jẹ́ pé wọn ò tí ẹ̀ fẹ́ kí ọmọ yẹn kó rìn lọ sọ́tùn, kó rìn lọ sósì. Tí ó bá jẹ́ agbára Ọlọ́run tó ń ṣìdí bo Naomi, kí là bá máa sọ? Wọ́n náà tún double cross ẹ̀ lénìí o. Wọ́n náà double cross, Ọlọ́run ló mọ̀, Ọlọ́run ló yé, Ọlọ́run ló gbà. Tó ń fi ṣe léṣe. Ìgbà tán sọ wípé nǹkan tá a bá ṣe gbọ́ ní íńtánẹ́ẹ̀tì, bá ṣe gbọ́ wọ́n ní pé Queen Naomi o, àwọn kìnì kan tún attack ẹ o, àwọn kìnì kan ṣe o, pé ká dúpẹ́ o, ká ṣe o. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí kò ju bẹ́ẹ̀ lọ. Pé wọn ò fọwọ́ kàn o, wọn ò ṣe gbá, wọn ò ṣàwo. Ojoojúmọ́ náà máa ń sọ pé Queen Naomi o, ó fẹ́ miscarry. Bẹ́ẹ̀ tí lágbára Ọlọ́run, ẹni tó Ọlọ́run bá ti gbà tó ti ṣọ́ láíláí kò ṣe é farawé. Ẹ̀yin èèyàn mi.
àbí kí ni ẹni mo sọ? Ọlọ́run bá ti gbà, kò sẹ́ni ẹni kankan tó lè kọjú ìjà sí. Ṣé ó yé wa báyìí? So ọpẹ́ ńlá ni o. Pé kí kábíyèsí lọ wá security fún Naomi tó máa lọ anywhere tó bá ń lọ káwọn security wọ́n máa guide ẹ̀. Kì í ṣe ordinary security gidi tó tó security bí àwọn sójà bí àwọn ọlọ́pàá gbogbo nonsense yà stop. Ṣé ẹ dẹ̀ rí gbogbo àwọn olórí tó wà láàfin torí iṣẹ́ ọwọ́ wọn ni tó bá wà lọ́wọ́ ọwọ́ wọn náà ni. Kí ló dé tí kábíyèsí yìí rí tẹ́ni wọn sí ààfin? Irú covenant wo lẹ kábíyèsí bá àwọn yẹn lọ ṣe? Àwọn sérékodé tán rí lọ́sàn-án ọ̀gàn tó lọ bá wọn ṣe covenant. Èmi ò believe ẹ o. Tó wọ́n sọ pé ẹni tí tẹ pé covenant tí kábíyèsí ti bá wọn ṣe. Covenant rádaràda wo ni? Ṣé ìgbà tó fẹ́ Naomi tó fẹ́ ní iṣu lọ́kà covenant mélòó ló fà yẹn ṣe ló lọ bá àwọn ìyàwó second handed àwọn fourth handed àwọn tó ti ná gbàrà tó ti ná gbòòrò tó fi ilé ọkọ wọn lẹ̀ tó wá sí ilé kábíyèsí. Tí kábíyèsí sọ pé òun bá wọn ṣe covenant. Irú covenant wo nìyẹn? Covenant wo tọ́lọ́run ò fọwọ́ sí tí wọ́n sọ pé wọ́n bá wọn ṣe covenant. Èmi tí ẹ gbọ́rọ̀ ẹ̀ mú ní ẹ gbọ́ náà kí ni ìtumọ̀ covenant? Covenant pé kí ni? Pé kó má bàa fi kábíyèsí lẹ̀ ni àbí kó má bàa lọ ṣe kíni. Pẹ̀lú covenant náà wọ́n tún fi kábíyèsí lẹ̀ wọ́n lọ ń gba ọmọ ọlọ́mọ wá fún kábíyèsí. Kí ló dé tí covenant yẹn ò mú wọn? Àbí tán fi ilé ọkọ wọn lẹ̀ tán wá sí ilé kábíyèsí. Láti ẹ̀ gbọ́ pé ní ààfin yẹn pé wọ́n tún gbọ́kùnrin wá sáàfin. Ẹ̀sìn ó ti ẹ̀ dá ìgbà tí kábíyèsí ò ti ẹ̀ yọjú sí wọn tí ò ti bá wọn ṣe kan tí ò bá ṣe nǹkan papọ̀ mọ́ ńkọ́. Ǹjẹ́ kò ti wá dójú ẹ̀ sí? Àwọn alálẹ̀ gan pàápàá wọ́n kú sùúrù. Wọ́n láwọn alálẹ̀ láyé àtijọ́ ò ṣe báyìí ó tàn gẹ̀ẹ́tì ni. Bọ́n ṣe ń ṣe báyìí ni wọ́n ní kíni shrine yẹn ó máa bá wọn jà. Bọ́n ṣe ń ṣe báyìí ni shrine ni àbí àwọn alálẹ̀ máa bá wọn jà. Àwọn olórí òrìṣà wọn yẹn máa bá wọn jà. Èyí tó máa wú níkùn, èyí tó máa wú lẹ́sẹ̀ máa wú lẹ́sẹ̀, èyí tó máa wú lójú máa wú lójú. Bẹ́ẹ̀ ni tí shrine tó bá pé shrine lóòótọ́ ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ tí ọpẹ́lọpẹ́ Ọlọ́run ni Ọlọ́run máa jẹ́. Ẹ wo bọ́lọ́run ṣe ń gbèjà Naomi tó bá pé bí shrine yẹn ṣe ń jà tó ń jà ràìnràìn ní gbogbo bí i tọ́lọ́run. Mi rò pé ó máa lẹ́nìkan tó máa ṣẹ́kù ní ààfin yẹn. Bẹ́ẹ̀ ni, mi rò pé ẹnìkan máa ṣẹ́kù láàfin yẹn torí ìgbà tí òrìṣà wọn yẹn tó ti ṣe wọ́n ṣìkàṣìkà tó ti fà wọ́n ya pẹ́rẹpẹ̀rẹ, mo rò pé olúkálùkù máa mọ̀ wọ́n rẹ̀. Wọ́n á fi tó bá ti fi tí òrìṣà ti fẹ́ nìkan jófin nù wọn, mo rò pé àwọn tó kù wọn máa súnra kiri. Irú èyí tí Ashley ń ṣe rádaràda yìí àbí Mariam tó ń ṣe rábaràba. Ṣé gbogbo wọn máa stop gbogbo nonsense? The worst ni pé ẹni tó bá ti rí pé ó ní pé òun ló tutù jù nù wọn. Àṣejù lábẹ́ ewé nìyẹn náà. But òfo náà máa ń mú wọn tí ẹ̀ ti mófo ni. Ayọ̀ ọkùnrin Naomi máa pọ̀ sí i lórí eléyìí tí pọ̀ jù tí wọ́n ń dènà de ọmọ ọlọ́mọ. Ẹ̀tọ́ Ọlọ́run ní fún wọn ṣe o. A ti dúpẹ́ pé àwọn tó wà yìí Olúwa ṣe o tó kó ọmọ ọlọ́mọ yọ. A lè dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ààbò ẹ̀ lórí gbogbo wa àti lórí Naomi. Ẹ̀yin èèyàn mi, ẹ máa ṣe gan tẹ fi ń tẹ́tí sí wa. Ayọ̀ wa máa pọ̀ sí i lórúkọ Jésù. Ẹ ṣé bá mi share, kẹ́ bá mi like, kẹ́ lè bá mi subscribe. Èyí tó bá wà nínú comment section tó kù ẹ lè bá fi sí comment section. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.